Báyọ̀ lọ́pọ̀lọ́ ọ̀gá lóko oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹ̀bọ́kọ̀. Bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. Bọ́yọ̀ bọ́y afàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ mọ́ pupa. Bọ́yọ̀ bọ́y Hey, stop! The grace. They mad. Olóṣì. Sórí alákọ̀ọ́kọ́, ọ̀fẹ́sì alákọ̀ọ́kọ́ tí mo fi mú ọ, ó ní pé ó ń gbé kẹ̀kẹ́ tí ò ní iná kiri. Dákun torí Ọlọ́run tí ilẹ̀ bá sún nísìn àbí tójò bá ń rọ̀, iná wo ló fẹ́ fi dínà lójú títì? Offense number 1. Offense number 2 ni pé ó wá lọ ṣe bí Boko Haram àwọn tí wọ́n ń wá. Offense number 2 nù fún ọ. Ọ̀gá fún àgbélé náà. Ayé ò ní dáa. Ó tún wá múnu, ó tún wá tan kókó. Ṣé wọ́n ti sẹ́ pé káwọn mọ̀ tanú kókó mọ́ nínú ìlú àì? Sórí ìjọba ó ti fi òfin àti ààyè ó ti fi ilẹ̀ fún gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe. Òfin ẹlẹ́ẹ̀kẹ́ ni wá ní pé fún mi níwèé mọ́sìnì rẹ̀. Ọ̀gá tẹ́ máa sọ pé ẹ̀dá ìmọ̀ lójú ọ̀nà mi ṣe ń gbá bí náà ọ̀gá ìmọ̀ mi náà. Mo bó ṣe ń da ẹ̀dá ìmọ̀ gan. Ó gbé mọ́sìnì àlòkù àgùdà ó gbé mọ́sìnì wèrè kiri mú fún un kọ́lẹ́tà. Amos dé díẹ̀. Àwọn àṣẹ bẹ́ẹ̀ náà àwọn àṣẹ bẹ́ẹ̀ mi ò ṣe ní kọ́mọ náà. They go. No. Go! Wo ìwé ṣe dà. Ọ̀gá ṣẹ́yìn ọmọ mi ládùúgbò yìí. Ìmọ̀kúmọ̀nù èmi ó mọ̀rú yín èmi máa mọ̀ wèrè ládùúgbò ni ṣé ẹ̀yin lẹ ń bá mi san owó omi ni àbí ẹ̀yin lẹ ń bá mi san owó ná àbí ẹ̀yin lẹ ń bá mi fún àwọn ọmọ lọ léèwé tẹ́ ẹ bá tiẹ̀ wá létí tétí yín ti di tẹ́ ti ya létí lápá ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀yin ò mọ̀ pé èmi bíbejì ń jẹ ni. akóríire ẹjọ ẹ pè mí sí ibi tẹ́ bá ti fẹ́ ṣe kó mọ ẹ. mi ì lè jèrè yín irú wèrè báyìí kọ́ lèmi ń pèsè ibi tí mo ti fẹ́ ṣènáwó ẹ dákọ̀ dá mi lójú wo onímọ̀rú àmọ́ bá lẹ́jọ́ yìí bẹ́ẹ̀ yín agbèrò wo ó yá. ẹni sùúrù ẹ jẹ́ rí yín. mi ì ráyè mo lẹ́sbíìsì mi ì lè ráyè lẹ́nu ibi tí mo wà yìí mo ń ṣiṣẹ́ lọ́wọ́ mi ì tiẹ̀ lè ráyè rárá. ok ìwọ wa náà dàbí kórìí ẹ pé díẹ̀. ó dàbí pé ẹ gbádùn ẹ wá kó gbogbo ẹ wẹ ta gbogbo ẹ mọ́ra bí ìgbà tí Ṣàngó jáde wọ́n sọ fẹ́ mi pé sẹ́mi ò mọ̀ yín ládùúgbò. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀. wọ́n ta sọ lọ́mọ gbà ámọ̀ sí dédé. ẹ dáhùn ẹ jẹ́ ká lọ. Èló ló fún ọ. Múrí márùn-ún ní ọ̀gá 100 naira. Olórí burúkú ni ìwọ náà. Ó lò sí tó ṣe ń gba bí irun gan èsì. Ní ti dákẹ́ ká má máa gbowó wèrè lọ́wọ́ wọn mọ́. Kó sí lọ́jọ́. Go. Mo ti sọ fún ọ, kèésò ní kò sànà. Mo ti ní kó má máa gbowó wèrè lọ́wọ́ wọn mọ́. Ẹjẹ́ àgbà bẹ́ẹ̀ mo olóṣì ni mo lówó kọ̀ọ̀kan. Bámu. Ọmọ àlè. Lòsì owó náà ló ti jóná tán yìí. Ó ṣe ń gbọ̀n bí irun gbà ṣètánì. Kò mọ̀ sẹ́ kó sí sọ́njọ́. Sórí àwọn ọkọ̀ tí bá ń lọ báyìí. Ẹ má jà mọ́ dá wọn dúró mọ́ sọ àwọn tí bá ń bọ̀ báyìí la ní díìlì pẹ̀lú wọn ó ti yọ ṣé o mọ bí wọ́n ti ń ta pàrágà ń bẹ̀ wọ́n. ọ̀gá mo mọ ibìkan ní junction yẹn lọ. yẹ kí n fi nǹkan tójú tó rójú lásán ṣe wèrè báwọn wèrè yìí tó bá mú ní 50 naira tó bá sì wọ̀ kó kọ́kọ́ mu tiẹ̀ ń bẹ̀. go. ìṣúná wà lè fún àtàjẹ kí àwọn lọ sọdún ni. Bueno.
kọ́ lélẹ́yìí. Báyọ̀, mi ìtajà mọ́. Wẹ̀. Mo kú. Tani, mo ń bọ̀ o. Ìyàwó lòkósò ni mí, lòkósò dẹ̀ ni mo béèrè. Lòkó àbí lòkósò? Iná ní jẹ́ méjèèjì, lòkó lèmi mọ̀ ń pè ní tèmi. Lòkó lẹ́yìn ń pè. It's okay. Sit down. Come on, take off. That's it. Thank you. Ẹjọ, ṣé ilé bá mi pè lòkósò yìí jáde? Lóko ọkọ mi. Lóko díẹ̀. Yes, love. Wọ́n bèrè rẹ o. Lóko dẹ̀. Lóko sweet. Lóko darling. Ọ̀gá kì í sorúkọ mi o. Lóko sweetie. Ọ̀gá mo fi. Shut up! Shut! Hush! Ìwọ ń gbé obìnrin wálé mi. Ọ̀gá owó abẹ́rẹ́ yẹn ni. You are finished. Sir. Auntie. Hello. Ẹ jẹ́ kí ló gan yín? Báyọ̀ nílé lorúkọ mi. Oh good. Ṣé wàá rí kí ẹ tó báyà nílé? Mo fún yín just 30 seconds. Get out of my house. Ọ̀nà tàrí. Ẹ ṣàjẹ́ ń parí ọtí mi. Ẹ tún mú gan. Ní ká lẹ́nu. Ajá ti bù ọ jẹ lọ́pọlọ. Sọ mú dẹ́mu, fún wọn pé ẹ̀mú náà ni. Ẹ̀mú dẹ́mu dẹ́ bọ́ta. Lẹ́dà mi ò fìyà jẹ olórí burúkú olóṣù. Bó ṣe bí wọ́n lo ní ilé ni, aláràkà. Ẹ̀kúkú lásọ̀ tán. Lẹ́dà mi ò fìyà jẹ olórí burúkú ọkùnrin. Lẹ́dà tèmi wà mọ́ òwò ọ̀ràn. Olórí ibú, olùsí dàbẹ̀rẹ̀ tí yàgbẹ́. Alákọ̀ àbá. Ọ̀gá is can explain. Ọ̀gá is can explain. Ṣé lálàyé kò lè yé yín dáadáa? Ṣé rí àmọ́dún? Number one, ọtí mi tó máa yọ inú owó oúnjẹ ọ̀la. Ọ̀gá dákun mú sí báwọn. Ẹlẹ́ẹ̀kejì, ṣé kí ni wọ́n mi? Máa fún ẹ ní 16 ẹ̀. Kí ló wáyé kóòtà yìí? Iyún sí ń pu kóòtà. Dìbí mú. Dìbò! Yọ̀dí ẹ̀. Ọ̀gá. Yọ̀dí ẹ̀. Ṣé kọ́ lọ kú? Yé ọ̀gá! Ọ̀gá dákun. Ó di mélòó? Ó di mẹ́ta. Irọ́ mo parọ́ ni ẹsẹ̀ ń jẹ́wọ́. Ọ̀gá ẹ̀yọ̀kan ni. Dá padà. Baby, please. Àṣẹ padà náìsì. Ọ̀gá wọn ti gbà mí bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ dárí jì mí ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kẹ́sì mọ oore mo ṣe inú rẹ ló kó bá mi o. Ó ṣoore. Oore ni. Ọ̀padà báyà mẹ́. Náà lọ tún yàrá mi ṣe. Ṣá. Lọ tún yàrá mi ṣe lálejò. Ayé ẹ ti ń lé ni o. Ẹlòmí ti dé. Wọ́n ti dé àgbẹ̀. Ẹ jẹ́ ìyẹ̀wò náà, mo ti conclusion. Máa jọ lọ méjì papọ̀ láyé bàbá délé ni. Ok, mo ti conclusion. Sanu! Ọ̀gá ìyá wa ni o. Ọkọ mi. Kí ni? Abájọ. Tí kí ni o ṣe kí ni? Tó fi ń gbọ̀n bí ewé ojú omi. Bọ̀wá náà, kí ni ìṣòro ẹ̀ náà? Kí ni problem ẹ̀? Ṣé èèyàn àtẹ̀yìn ò kí ń Ferrari lẹ́mìí àti Ferrari ni? Agbára wa ṣeré. Eré òde wọ̀ nìyẹn.
kúnkálùkù máa lọ nílò ẹ̀ ó simple gan. Okay? Báyọ̀ mi ò lọ bì kankan ìyàwó ẹ ni mo jẹ́ kò dẹ̀ sí bàbá ẹ̀ lẹ́yìn tó lè lè mí di ẹrù mi. Jókòó tẹrù ẹ̀. Tẹ́lẹ̀ bòròró òjọra. So that please come. Mi ò pè é. Ṣé o rẹ̀? Ṣé o máa di ẹ̀? Lóko? Ẹ jẹ́ pákó ẹ̀ táìmì ti lọ. Ara wa bẹ̀ sí. Orin ya wèrè ń tiẹ̀. Lóko? ọ̀kẹ́ dábẹ́ mo dá tèmi sí o ìyàtọ̀ ìnà mi ò tí kò lára mi mo dá tèmi sẹ́sà kù. Oúnjẹ ọ̀túnla ló ń fi ṣeré yẹn. ṣá kí lẹ́ni ṣe. Take care. ẹ wo ìyàwó ẹ dó dédé o kí mo sẹ́yìn lórí láyà ẹ dó dédé o. Lóko? Ẹ pákó ẹ̀ jọ. Wẹ́ ọ̀nà. ẹ dó báyìí náà ọ̀gá tí ẹ ti kọjá. Ó tún lọ yàrá wọn tó yá yìí. Ti lọ ẹjọ́. ìyàwó ẹ wo kì í ṣẹjọ́ èmi náà tẹ́ ẹ bá rí wáyé lù mí. Dẹ́nu wèrè sọ̀hún ṣó ń ṣí èrè. ẹ tún ti bẹ̀rẹ̀ sí ní béèrè. Ìyẹn èmi náà. ẹ tún béèrè kí ní ṣe yín báyìí ní ìtàn ní mọ̀ béèrè nǹkan wọn ẹ mọ̀ conclude ni. ẹ bá rí ẹ sí mi olú sí gèsè lára Dẹ́nu sọ̀hún. ẹlòmíràn ó ti dá. Bye oh bye. Ọ̀gbẹ́ni no wait from where to where. Mo ń lọ ni, mo ń lọ. Oya identify yourself. Báyìí kí náà pè bẹ́ẹ̀. Kí èèyàn tó báyìí kí o mọ́ kàwé mo sì mọ̀ pé wọ́n ràn ọ́ lọ sílé ìwé ò ní kàwé. Ẹ sà mo kàwé o. Ìwọ kàwé. I went school. Wojú ẹ̀ ṣe dúdú bíi ti nàná mú rè eléyìí kàwé. Ó ń gbóni. Ó ń gbóni. Identify yourself now. Identify. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Ilé yín ní jẹ́ bẹ́ẹ̀ ìlú òyìnbó lóró pa wà. Ìlú wa ń bí wọ́n ti ṣe national ID card private ID card sì tún wà pẹ̀lú identify èwo ní ti ẹnu méjèèjì identify yourself. Ṣé pie-face? Mo ní pie-face. Mo ní ó ní ẹ wò ó. Fáàmù kìíní jọ. Èmi mo ní o. Ó lọ sí àṣeyà àti ẹ̀mọ́ ọlẹ́wù tẹ́lẹ̀ ó fárí ń bì òtìwọ́ náà ti ń gẹ ríkóbè ṣé ìjọba ò sọ fún ẹ pé kó mọ̀mọ́ gẹ ríkóbè tẹ́ ń gẹ ìkiri. Kí ló jẹ́ ríkóbè? Kí ló jẹ́ ríkóbè? Bọ́ǹkì tó gẹ̀ láyé àwọn táìsì ń gbà wọ́n ń jàsẹ̀ pàṣẹ náà ń gẹrú ẹ̀ ń gbà wọn inú ìwọ wa lọ gbé sórí ló sọ pé ó gẹrun gidi sórí ibi tó wà yìí offence number 1 ni pé ríkóbè tó gẹ̀. Ṣé lèyí? Sórí offence number 2 ni irùngbọ̀n tó lọ síbi tàwọn àfa láìsí àfa. Dádì mi Are you read Quran? Ọlọ́pàá tún mú mi sí irùngbọ̀n. Son! Okay. Ẹ sà. Àwọn ọ̀gá wa ni. Ọ̀gá? À ń bọ̀. Ọ̀gá? Àwọn ọ̀gá yín nìyẹn ni. Àwọn ni wọ́n fi wá sí. Ẹ tiẹ̀ lọ́gàá. Ọ̀gbẹ́ni mọ̀ gẹ̀yìn bí eyín kú o. Sórí bó ṣe wà offence number 2 ni pé tó o bá tètè mú nǹkan lẹ̀ wò ilé kéréje tó ń wọ́n bẹ̀ ẹ̀wọ̀n yín nù. Ìbẹ̀rẹ̀ wọn ní ká tì yín mọ́ kó fi dijọ́ 5. Ibi táyé ó bàjẹ́ gàrí ló sì máa jẹ àti yẹ̀pẹ̀ dá mi lóhùn. Ẹ sà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Màá fún yín ẹ fún mi ní ID card mi. Mú nǹkan lẹ̀ kó tó gba ID card. Kí tó ṣe kinní yìí kí tó ṣe tọ́jú ṣe decoder ibẹ̀ ni mo mú lọ 500 nọ́mbà. Ó dàbí pé wèrè ń ṣe wèrè lè. Ṣé o fẹ́ kára olókùn bí tó wà ìsá? Ọ̀gbẹ́ni dá mi lóhùn jọ tó bá ti mọ̀ pé ó lè mú nǹkan lẹ̀ kó gba ID card kó sí kó mi. Èló lẹ wá fẹ́ gangan báyìí. Mú 5,000 wá. Kí ló dé ṣe mo gánà tó ní. Ẹsẹ̀ ni mo fi rìn. 5,000. Wait. Dámilò. Ẹ sà ID card mi. Olórí burúkú kó sì lọ. Ẹ ṣé sà. Ọmọ àlè wo bọ́ksà ní yọ nínú jíǹsì wèrè tó wọ̀ ọ̀hún. Ẹ má bínú. Ńgbà tó wá ń gbé yín lọ bí iṣẹ́ ń kọ́. Kí ló kàn wá pẹ̀lú eléyìí? Gbogbo wa la mọ̀ pé ayé séǹjì la wà gbogbo nǹkan ti séǹjì bí ó sì ṣe séǹjì ni owó ìjọba ti gbé owó yín sókè owó yín ti gbé pẹ́ẹ́lí. Subsidy yẹ káwọn náà gbádùn ọ̀gá. Subsidy yẹ káwọn náà gbádùn ọ̀gá. Subsidy. Kò jẹ́ kẹ́ gbádùn ẹ̀ sì ní gbádùn náà ni. Dákun dá mi ló ń jọ inú kó mú nǹkan lé àbí kí n dá ọdún bí wo inú ilé yín nù. Ẹjọ́ mo ti pé ọ̀gá. Ó dàbí pé lè sí èrè ni mò ń sọ fún ẹ pé àwọn ìjọba tó fi wá síbí kò ní dákun mọ́ bẹ́yẹn kankan tá a ti mẹ́wọ̀n inú kó mú nǹkan lẹ̀ ká tètè yááfì rẹ kó mọ kó sí lọ. Ọ̀gá àwọn iṣẹ́ lẹ́wọ̀n. Ọ̀gbẹ́ni mú kíní lẹ́jọ́ tó bá ti múlẹ̀ kó páàkì ọ̀kadà ẹ̀. Dúró. Kó sì lọ jọ. Wọ́n ní bígbà tó gbà lẹ́nu ẹ̀jọ̀. Kó sì lọ. Wait. Roll down. Off ignition. Are you mad? From where to where?
ẹ dúró náà ẹ mọ̀ bínú o kí n tí ọ̀gá yín sọ̀rọ̀ kẹ́ ẹ tẹ́ wá ń bá wọn túmọ̀ rẹ̀. bí ọkọ̀ la fẹ́ wò bí ọkọ̀. ẹ filẹ̀ mọ́dà sọ̀rọ̀ wà bá ṣe ń ṣe nu olùsí ni àti kó tá a bá sọ pé ọ̀nà dákẹ́ tó ṣèlè tí pààlà olùsí bó ṣe kó kinní sọ́wọ́ tí wọ́n mọ jẹ́ kí wọ́n rí yàn náà ní gbé kinní olùsí. Your particular bí ọkọ̀. your power ṣe àrìn o your power ṣe àrìn o. ọ̀gá ìní. particular ni is particular sínú ẹyẹ ń tẹ́ yẹ o ó pè dáadáa. He dey complete. But next time if you dey talk, I go show you pepper. Wait, Sevan Zugusa. Sevan Zugusa. He completed. They go. Sansa. Ẹ dé kíá ẹ pẹ̀lẹ́ ìwé wọn pé wọn tún ní fáyàǹsì tó kú sá irú àwọn tíjọba ń sọ yìí ọmọ àdé lórí ju ègbé ó lọ sí wo bó ṣe bù bóyá lọ kí ọ̀kadà bọ́nú ẹ̀rọ̀fọ̀ ní ìsìn bó bí ṣe sáré wèrè. bá bínú pé mú alẹ́ nìyẹn ó yá wọ́n rèé. yòówù ẹ̀ nìyẹn mind you lẹ́ni òòrè ju kákà méjì lọ. ọ̀gìnì. ọ̀gìnì nìkan ìwọ náà ṣe nọ́mà Ngozi yagimi yala Ngozi. Why you dey do me like this? Kódà èyí tó ṣe fún mi ò dáa. Kódà ìwọ mọ̀ pé ọkàn ò dáa ìwọ mọ̀ pé nǹkan kan wà tí ò dáa no be my fault na my office. Ngozi, no be my fault, na my office. Àwọn customer pọ̀ káàkiri tó ń rajà April Ventures. So mo láti kí ni láti balance ẹ̀ fún gbogbo wọn. Okay o, ìgbà méjì bí, ìgbà méjì lọ́hùn, ìgbà méjì níwájú, ìgbà méjì lẹ́yìn. Kò yẹ. So lọ́wọ́ ẹ lọ́dọ̀ ẹ̀ ń sìn méjì máa fún ẹ. Tó bá dìrọ̀lẹ́ tó bá ṣẹ́kù o, máa kí ni máa tún kó fún ẹ. Kò yẹ. Bọ̀ lọ́wọ́ ẹ̀ máa ń jọ méjì yẹn bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀. So money for the last one wey sell. Wait na, say my shop don empty. If you don't give me market, how I want to sell? I want to give you this money. Ngozi! Ìbò bá yẹn ṣeré lẹ́yìn owó mo tún like sanwó ti tẹ́lẹ̀ náà. Ṣé ẹ wojú mi? Boy, wojú mi. Ojú lọ̀rọ̀ wà. Ngozi ìwọ náà ṣe normal. I dey do normal. Na you no wan look my face. E no good. Ó ṣorí nǹkan méjìlá máa ń wò lára obìnrin. Tọ́lọ́run bá fún ẹ ní ẹwà tó bá pupa tó pọ́n òdòdó ọmọ ni ẹ. Ìwọ dẹ̀ rèé, ó tún wá ní TV. Bye oh bye. Make it hard one to am now. Jẹ́ kó fẹ́ yọ kan sí bí kò. Ngozi, ó lè rí. Ó lè hard mọ́ láláyé wo ìtọ́ máa gbé nìyẹn. Ó lè rí jù yẹn. Ọ̀gìnì. Ọ̀gìnì ilẹ̀. Wọ́n mi ò kí ń ṣọmọ dúdú jàre. Ọmọ dúdú lè yíjà tọ́. Ẹgbẹ́ súnmọ́ mi náà kí wọ́n gbé yẹn náà. Yé! Ọ̀gá! Ká lè mà. Ọ̀gá! Ẹ̀gúsẹ́. Ẹ wá gbá yìí. Ṣẹ̀ṣẹ̀ ń lọ. Rẹ̀ wọ́n yẹn la wà. Ìdí iṣẹ́ ni. Láti mọ ní lálẹ́. Oníyà rere ń tẹ̀. Láti mọ ní lálẹ́. Ẹ̀yìn. Ká lè mà. Lílá lẹ̀lí gànmọ́. Lóko. Ó ṣe nọ́mà. Gbẹ́ kan sí fún. Ọ̀gá yìí lẹ́gbẹ́ kan sí fún. N bí méjì lèmi àti ń sọ ká tó kò lé. Wúrà àbọ̀rọ̀ mọ́ gbé kan sí fún yàn. Ó ní kò pé ọkọ̀ sí wa. Lóko. Ó ti ṣe nọ́mà. Jẹ́ kó ọmọdé ìrọ́jà ta. Gbẹ́ kan sí fún. Ìwé ọ̀gá ní fọ́nsánsì ó sọ́gbọ́. Ọ̀gá ní fọ́nsánsì mọ́ lèmi fi hàn. Òwúrọ̀ lọ́jà. Ká lè mà. Lílá lẹ̀lí gànmọ́. Thank you. Go bring one come abeg. Wait see. Ọ̀tò tẹ́ ní ìsìn sọ́gbọ́. Ọ̀tò tẹ́. Kìí sì ṣẹjọ́ rẹ. Àwọn tó kọ́ àjọ lọ́gán ọ̀gá tẹ́ wọn. Àti wọ́n sọ̀rọ̀ tẹ́ tí ẹ bá ṣe kinní tí wọ́n kàn sí dáhùn wọn lára. Lóko. You suppose don sack this guy. Àmọ́ sọ yẹn o. Yorùbá mẹ́rin ló gbọ́. Orílẹ̀ omi. Mo gbọ́ Yorùbá gan o. Mo mọ. Ọ̀gá, n bọ́ ní gbé sí. Díẹ̀. Gbé síbẹ̀.
ká lè. àkàtà lè gbé fún kó gbé nǹkan. ẹ wo ẹni tí ò bá ti sanwó lórí òní kò bí o bẹ́ẹ̀ bá ti lè sanwó ẹ lè gbèrò kankan ẹ sì lè lọ ta lọ ṣiṣẹ́. ẹ mọ sóòsì o. èmi ẹ̀ṣẹ̀ ń débi láàárọ̀ ìnù ẹ̀ sí wà náà lọ́wọ́ mi bàdá ìgbéró kó omi tán bí ẹ̀ tó máa dá mi dúró. ọ̀gbẹ́ni jẹ́ kórìí rẹ̀ pé o bẹ́ẹ̀ bá ṣe wèrèwèrè ó ṣe ń bí o èmi lọ́lọ́run ṣe àyín fún ẹ̀yin ẹ má wà kẹ́ ẹ má lọ wọkọ̀ nú àwọn. ó já wèrè lọ́lá àdìjẹ́ ni a sì mọ̀ sọ fún yín ẹ sì mọ̀ bọ́ ẹ mọ̀ bọ́ rí ẹ mọ̀ bọ́ rí ẹ mọ̀ bọ́ rí. olóòdò ní sáì owó tí òkú fún ẹnìkan orí gbà. mo ti gbọ́ kájọ bẹ̀rẹ̀ ẹ tí ó bá ti kú bá pẹ̀ dánú yín. a ti gba owó kọ́ látàrọ̀ àwọn ẹni tí ó sùn. mo jẹ́ ta tẹ́tẹ́ ń bèrè wọn. tí ẹ bá ṣe pé kinní gan kẹ́ ẹ tó kú òǹbí láàárọ̀ gan kẹ́ ẹ tó fáàfì bí ẹ ti dùn lọ́wọ́ yín. ìgbọ́n mo síjú àánú wò yín pé àwọn àmọ̀lẹ̀ tí ó mọ̀ là tí ẹ bá ṣe pé ẹ ti já wèrè mọ́ tilẹ̀. omi alẹ́. tó lẹ lọ àbó já wèrè àbó ọbẹ̀ kí n já wèrè yìí ọbẹ̀ kí n jọ kára. ẹ pẹ̀lẹ́ ẹ wọ ẹ má bàa dá sí ẹ wọ ẹ má dá sí ẹ má bàa dá sí ẹ má bàa dá sí ẹ wọ ọ. kí ló ṣẹlẹ̀ mi. ọ̀sẹ̀ wọn wáyé báyìí nọ́mbà wa gbowó ẹ̀dẹ̀dẹ̀ láàárọ̀ yìí ní ká mú wá ń dandan èmi náà ẹlẹ́yìn mo ń dé láàárọ̀ yìí lélẹ̀ láì sí gbèrò ẹ̀yọkọ̀ ẹni tí kápẹ́ fẹ́ gbowó. 120 ẹ̀sẹ̀ epo tọ́ǹsì ní 120 mo rí epo per litre ẹ máa wá lójoojúmọ́. ọmọ wa bí ní ọ̀sọ̀fà gbọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ máa ń gbà ní àjọ ni. ọ́fíìsà naam yes ẹkúṣẹ́ gan ni. sọ́nsà ẹkúṣẹ́ ẹjọ kí ló ṣẹlẹ̀ mi. ẹ tí kí ni fi ṣe tí mo fi wà níbi ṣọ́ọ̀bù tèmi tí mò ń tajà mi àbí ṣé wo mọ̀ lákàyè tiẹ̀ ò sọ fún ọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ọ̀kadà yìí àwọn eruku tí máa gbowó lọ́wọ́ wọn wà kò wá sí ń bínú new site níbí sẹ́mi ò lè mọ jẹyún ó jẹ́ àjẹmọ́nú. ẹ dákun kọ́mọ̀ sí pé olúwa rẹ̀ ti ń mi ṣe oyin understood everything ẹrúkú lẹ́yìn ni. ẹrúkú gidi ni mí bàbá wèrè sí ni mí ó ti yé wa. àti pé sẹ́mi ló ń sọ̀rọ̀ sí ìwọ stupid civilian ò ń sọ̀rọ̀ sí military you talking to me like that I'm a good military. It's good. Military yes sir. id card yín dà. wọ́n mọ̀ bí mi ní ìbéèrè tí ò ṣeé ṣe o àwọn tí mo jẹ gàba lórí wọn wọ́n mọ̀ pé mo láìdí káàdì kí n tó jẹ gàba lórí wọn o ẹ jọ̀ọ́ ẹ má dá sí bẹ̀rù gbogbo nǹkan o bẹ̀rù yúnífọ́ọ̀mù tó wà lọ́rùn mi o ìjọba rèé o ìjọba mo wọ̀ yìí o. ọ́fíìsà naam yes sir. name tag yín dà. ẹ a ti fèyún lẹ̀ sọ́fíìsì. nọ́mbà yín náà ń kọ́. nọ́mbà náà wà lọ́fíìsì. ẹ̀yin náà ni. èèyàn kan tí ò ṣe kínní ẹ wo tẹ́ bá bẹ̀rù gbogbo nǹkan ìjọba tí ń bẹ lẹ́rù mi ní kẹ́ ẹ bẹ̀rù o àwọn eléyìí mọ̀ mi o. ó mọ̀ pé o ò mọ̀ mí o dẹ̀ nífẹ̀ẹ́ kí n fi mo jẹ́ wọ̀n ẹ̀. now look at me identify yourself. olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. bọ́yọ̀ bọ́yọ̀ lọ́gá lóko oníjẹkújẹ bọ́yọ̀ bọ́yọ̀ àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ ọmọ pupa. ọmọ oko ẹ̀wọ̀n mi lọ àánú rẹ̀ ló ṣe mí o àánú rẹ̀ ló ṣe mí. báyọ̀ ó pa ẹja gidigba lórí pápá. bọ́yọ̀ bọ́ ẹnu òkúrọ́ kì máa ń ṣẹ̀jẹ̀.